Ní apá kìíní, mo sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam, Jihad àti Sharia. Ètò wa, iléeṣẹ́ wa is all about support tàbí non-support. It's about natural things. Ìtó bá ṣẹlẹ̀, bàbá ṣe rí, òdodo ọ̀rọ̀, bitter truth. I'm a Muslim by birth, and I'm not a Christian. Now, I'm not a Muslim. Whatever you see, you call me. I'm not a traditionalist. But ọkàn mi súnmọ́ Ọlọ́run. Mo dẹ̀ fẹ́ràn Ọlọ́run. Ìtí mi ò dẹ̀ jẹ́ gbà mi ò ní ṣe fọ́mọlàkejì. À ń sọ pé genocide. Ọkàn mi lọ síbi ìbéèrè kan pé kí nìdí tí ìjọba àpapọ̀ fi kọ́kọ́ deny pé kì í ṣe àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa. Allegedly, kí ló dé tí wọ́n ní wọ́n kó owó rọ̀gùnrọ̀gùn lọ sílẹ̀ Amẹ́ríkà láti fi deny believe àwọn èèyàn láti change the story. Ẹlẹ́kẹta, kí ló dé tágbára ìjọba ò ká? Èyí tó ṣẹlẹ̀ ní àsìkò Palm Sunday ní nílùú Jos, ó lè mọ́ jẹ́lẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n pa. Kí nìyẹn? Is it not genocide? Ó wá jẹ́ bànújẹ́ ọkàn gidi fún wa pé síbẹ̀ ìpolongo 2027 ló jẹ àwọn olóṣèlú wa lógún. Bí wọ́n ṣe pa èèyàn tó ní Jos, wọ́n protest ní Jos. Àwọn agbẹnusọ ìjọba wa, ọ̀rọ̀ wo ló ní láárí tá a gbọ́ lẹ́nu wọn? Tá a bá gbọ́rọ̀, ìjà gbọ́ ọ̀nà tí wọ́n fẹ́ fi ṣẹ́gun àìsí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ń tanra wa jẹ lókù, gbogbo wa, èmi àti yín, tá a bá máa béèrè lọ́wọ́ ara wa wípé ṣé Nàìjíríà ṣì wà? Ṣé Nàìjíríà lè wà? Ṣé Nàìjíríà ṣe é tún ṣe? Ṣé Nàìjíríà tó ti já ṣe é so papọ̀? Ojú wo la fẹ́ máa fi wora wa? Ojú wo ni Kìrìsìtẹ́nì fẹ́ máa fi wo àwọn Mùsùlùmí Northerners àtàwọn tó gbé Sharia sórí? Ojú wo ni Kìrìsìtẹ́nì fẹ́ máa fi wo àwọn alákatakítí tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò? Ojú wo làwọn Kìrìsìtẹ́nì gan fẹ́ fi máa wo ẹgbẹ́ CAN tó yẹ kó sọ̀rọ̀, kán mobilize, kán jẹ́ kágbáyé mọ̀ wípé tó ń ṣẹlẹ̀ yìí ò dáa, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kò ṣẹlẹ̀ sí mi àmókè, mo ti rí jájẹ, kò lè ṣẹlẹ̀. Àwọn tó ṣẹlẹ̀ sí ní ìjọ Palm Sunday, àwọn náà mọ̀ pé ó lè ṣẹlẹ̀ sáwọn, ó sì ti ṣẹlẹ̀ sáwọn kan síwájú. Ó ń ṣẹlẹ̀ ní Kwara. Mélòó mo ti fi ṣètò nínú wọn ló jáde láwọn olórí ẹ̀sìn Kìrìsìtẹ́nì? Mélòó ló sọ̀rọ̀ nínú wọn pé kíní yìí is not good, ó ń pọ̀ jù? Ọmọ Amẹ́ríkà kan nínú àwọn tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn, especially ní Middle Belt, tí àwọn afẹ̀míṣòfò ń fẹ̀mí wọn ṣòfò, tó ń kọ́lé fún wọn, tó ń ràn wọ́n lọ́wọ́, ọmọ Amẹ́ríkà ni. Bóyá láyè wákàtí kan tí ìṣẹ̀lẹ̀ Jos ṣẹlẹ̀, ó wá síbẹ̀, ó sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ tó kọ mí lómi nínú ẹ̀ ni pé àwọn èèyàn ń sọ pé ìjọba mọ̀ nípa, àti àwọn èèyàn ìjọba nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Ó dẹ̀ ń dárúkọ nínú fídíò yẹn. Báwo ò bá gbà pé ìjọba mọ̀ nípa ẹ̀, ṣá máa gbà pé wọn ò gbọ́ nípa àjẹ́ńdà láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti Mùsùlùmí nìkan? Ṣé a lè gbà wípé wọn ò gbọ́, a sì lè gbà pé agbára wọn ò ká ni wọn ò fi rí dẹ́kun? Ṣá a lè gbà wípé ìjà tán Northerners lè bẹ̀rẹ̀ léyìí tí wọ́n ti ń ṣe tí wọn ò dẹ̀ lè ṣe jù bẹ́ẹ̀ lọ, ó lè ṣẹlẹ̀ ló jẹ́ kán dákẹ́?
ṣé ká gbà pé agbára àwọn northerners ó ju ti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ, pàápàá jùlọ àwọn Fúlàní? Ọmọkùnrin yìí sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́, kì í ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ jẹ́ a gbọ́ ohun tó sọ. In Kabul, they just murdered over 10 people. Innocent Christians. On Palm Sunday. Tinubu, where are you? As your people are slaughtered in the night, as you sit in Aso Rock and you do absolutely nothing, you allow your people to be killed again and again and again and again. When will it stop? When will you hear the cries of Nigerians, of Christians? You can no longer deny genocide. They're being slaughtered. And you say there's no issue. You will... Now, ọmọ Amẹ́ríkà ni. Níbi tó ti dákọ̀ ààrẹ, ó ta á lára. Òun náà dẹ̀ ti máa fimú fínlẹ̀. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ni pé tí naninani bá nani, tẹ́ni tó tó ní gbà, tí ò bá lè gbani tàbí kó gbani, ó mọ̀ ń pa bí wọ́n ṣe náà yàn. Ìní, àwa, èmi ò sọ pé bẹ́ẹ̀ lórí, mi ní bẹ́ẹ̀ kọ́. A gbọ́ àwọn èèyàn ń sọ wípé lára àwọn tó ń sponsor wàhálà yìí, wọ́n wà nínú ìjọba. Wọ́n ní tí kò bá rí bẹ́ẹ̀, kí ìjọba forúkọ àwọn tí wọ́n ti mọ̀ kó forúkọ wọn síta. Ibi tí ẹ̀rù ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ tó ti bà mí nìyí, mo wá rántí. Ẹ̀rù yẹn bà mí nítorí wípé mi ò mọ nǹkan tí àwọn Kìrìsìtẹ́nì orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe fún ìjọba orílẹ̀-èdè yìí, tí gbígbà àwọn fi pẹ́ tó báyìí. Báwa bá gbà wípé àwọn èèyàn ìjọba ò sí ńbẹ̀, ó ṣeéṣe kó jẹ́ pé à ń tanra wa jẹ ni. Tá a bá ní wọ́n wà ńbẹ̀, ó ṣeéṣe kó jẹ́ à ń accuse wọn wrongly ni. Torí àrídájú, à sí ńbẹ̀, à lẹ́rìí ẹ̀ lọ́wọ́. Ìtáwọn èèyàn ń sọ ló jẹ́ ká máa sọ pé allegedly. But ọkùnrin kan, Islamic scholars tó kìkì ẹ̀ kàn, Gumi kọ́kọ́ jáde. Fídíò Gumi tó jáde ńgbà yẹn, ó sọ fún wa ńgbà yẹn pé ẹ lọ kọ́ bí wọ́n ṣe máa bá àwọn Fúlàní ìgbé o. Àwọn Fúlàní yẹn ni bandit o. Ara wa ni wọ́n o, kò dẹ̀ sí ní tẹ́ ẹ lè ṣe sí. Ẹ jẹ́ a jọ wo fídíò yẹn. Going nowhere. They are part of us and we are part of them. We must live with them. You can't drive them away and they can't drive us. Lẹ́yìn ìgbà yẹn, à ń pariwo ó yẹ kán gbé, ó yẹ kán gbé. Ní tó fi ọba lé, wọ́n interview Gumi pé kí ló rò pé kò jẹ́ kí agbára ìjọba ká security orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé wọn ò mọ ibi tí àwọn agbésùmọ̀mí wà ní? Ṣé wọ́n kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà ni? Tẹ́mi àwọn sójà sì ń ṣòfò. Nígbà tí Gumi máa sọ̀rọ̀, ó ní ìjọba mọ orúkọ wọn ní kọ̀ọ̀kan, ó sì mọ ibi tán wà. Ẹ jẹ́ a jọ wo fídíò yẹn. Well, sir. Well, a lot of people have seen you in clips and pictures with this terrorist where you know where they are. We've communicated with them. You've even as far as negotiating with them, you know. So a lot of people believe that since you have, this the knowledge about all this, is it that the government does not have the power or the equipment to know where these terrorists are to tackle insecurity? The government knows every terrorist by name and by location. Mo ń rán wa létí àwọn nǹkan kan ni ká lè mọ ibi tá a wọ̀. Ẹ̀yin ìjọba, àwa èmi ò sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀ o. Mò ń béèrè ni pé ṣé a lè sọ pé ẹ mọ̀ nípa àjẹ́ńdà àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti Mùsùlùmí léyìí tó ń fa wàhálà lọ́wọ́lọ́wọ́ tí ọwọ́ òfin ò sì gbé àwọn tó ń pariwo Sharia, wọ́n ní a fi sínú constitution tí gbogbo ọmọ Nàìjíríà ò mọ̀ ń pa ẹ̀. Torí kì í ṣe ẹlẹ́sìn kan ló ń gbé orílẹ̀-èdè Nàìjíríà. Ká gbà pé globally káàkiri àgbáyé ni wàhálà àwọn onímùsùlùmí ti pọ̀. Tí ẹ ti gbà wípé jihad wà nú ẹ̀sìn tàwọn tí ò sì sí anybody rí ṣe sí. Wọ́n dẹ̀ ń sọ tayọ̀tayọ̀
wọ́n ń sọ̀rọ̀ Sharia tó sọ wípé bẹ́nìkan bá lóun ò ṣe kankan ẹ pa just like that, pa. Ẹ̀sìn kan ni ó gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn dání. Now, ọ̀rọ̀ tí Gumi sọ yìí, àárí agbẹnusọ ìjọba kó jáde kó takò. Ibẹ̀ làákàyè àwọn èèyàn tí wá ń ṣe pé ó mì pé tí wọ́n bá gbé Gumi, ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa tú jù bẹ́ẹ̀ lọ, léyìí tí wọ́n fẹ́ kó tú. Lẹ́yìn ìgbà yẹn, CDS, Chief Defence Staff, wọ́n bọ́ta, wọ́n ṣe interview fáwọn náà. Wọ́n ní kí lẹ rí sí àwọn afẹ̀míṣòfò yìí bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn. Àwọn náà ní lóòótọ́ wọ́n ti pa àwọn èèyàn, ṣùgbọ́n ẹ jẹ́ á rántí ọmọ onínàkúnà náà Bíbélì. So many people have asked that question: why do we need to rehabilitate criminals? They all should be killed because they kill people. Well, that may make sense. But even in the Bible, we heard about the prodigal son. If there was ọmọ Yorùbá, nǹkan dé. Back to àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Ó ti hàn ní ògbéjà yín o, nítorí àwọn olórí yín a lè máa dákọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti dolóṣèlú, wọn ń gbowó lọ́wọ́ ìjọba allegedly. Gbogbo dákọ yẹn bitter truth ni, bó bá rùn lára ẹ̀ kò mọ̀. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ṣé ẹ rántí Luke chapter 22 verse 36? Eléyìí kì í ṣe nípa ẹ̀mí mímọ́. Tí wọ́n bá gbébọn tiẹ̀, mú àdá tiẹ̀, tó o bá kúkú ojo òkú gbé. Nígbà táwọn ọmọ ẹ̀yìn Jésù tí wọ́n wà pẹ̀lú Jésù, ọ̀rọ̀ kan jáde ní Luke chapter 22 verse 36. Ó ní nígbà náà ló sì wí pé, ṣùgbọ́n nísinsìnyí ẹni tó bá ní àsùnwọ̀n kó mú àti àpò pẹ̀lú. Ẹni tí kò bá sì ní idà kó ta aṣọ rẹ̀ kó sì fi ra ọ̀kan. Nítorí mo wí fún yín pé èyí tá a ti kọ̀wé ẹ̀ kó lè ṣẹ, kó má ṣẹ lára mi. A sì kà mọ́ àwọn arúfin nítorí ohun wọn nì nípa ẹni tí ó ní òpin. Wọ́n wí pé àwọn ọmọ ẹ̀yìn wá dáhùn, Olúwa, ṣáà wò ó, idà méjì ń bẹ níbí. Ó sì wí pé ó tó. Àsìkò ìdánwò nìyí tí àwọn alákatakítí tí wọ́n ń gbógun ti àwọn ọmọ Nàìjíríà tán jẹ́ onígbàgbọ́. Ta ni yóò gbà wọ́n? Ṣé ara wọn ni? Ṣé ààrẹ ni? Ṣé ìjọba ni? Ṣé agbófinró ni? Ṣé ilé ìgbìmọ̀ aṣòfin ni? Ṣé àwọn gómìnà ni? Ìgbógun ti àwọn Kìrìsìtẹ́nì máa lọ dáná sun wọ́n mọ́lé nítorí pé wọ́n ń sin Ọlọ́run wọn tí wọ́n gbàgbọ́ bí wọ́n ṣe mọ̀ ọ́n. Ẹ̀dẹ̀ ń fikú pa wọ́n, ẹ̀dẹ̀ ń pè wá ní ọ̀kan ṣoṣo. Àwọn Northerners kógun ẹ̀sìn wọ̀lú, ẹ̀dẹ̀ ní we are one Nigeria. Láti fi ipá mú àwọn ènìyàn ṣe ẹ̀sìn tí kì í ṣe tiwọn, agbára ìjọba ò dẹ̀ ká. State police tá à ń sọ gan náà nísìn, àwọn wo ló ń dá dúró pẹ̀lú gbogbo ìgbìmọ̀ tán gbé kalẹ̀? By now, ó yẹ ká ti mọ state police, ó yẹ kí gbogbo ohun tí wọ́n fẹ́ lò ti dúró. Ṣé àwọn state police yẹn náà ó lè gbà wá? Ṣé wọn ò ní gbàbọ̀dè? Ṣùgbọ́n dandan ni ká ní wọn. Níbo là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ní táwọn èèyàn ń sọ nípa ìjọba, nítorí orí ìkànnì tèmi, èmi ó sọ fún pé ṣé lóòótọ́ ni? Ẹ fi sábẹ́ comment section. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ Yorùbá tó ní kí gbanigbani gbani lọ́wọ́ naninani ló fi hàn wípé gbanigbani ọ̀ràn naninani kó nani? Kábíyèsí Olódùmarè. Ìgbà wo ni ìbẹ̀rù Ọlọ́run fẹ́ wá sọ́kàn ẹ̀yin ènìyàn wọ̀nyí?
kí lẹ̀ ń torí ẹ̀ ṣe ọrọ̀ ayé àbẹ́ ń gbèjà Ọlọ́run? Tó bá jẹ́ torí ọrọ̀ ayé ni, Abíọ́lá olówó láfíríkà yìí ni ó ń da gbogbo dúkìá ẹ̀ dà. Láyé àwọn dáńtàtà, gbogbo àwọn mélòó la fẹ́ dárúkọ tí wọ́n ti lọ? Àgbórúkọ ọmọ wọn míì, àjẹgbórúkọ dúkìá wọn míì. Nínú àwọn ìbéèrè kan wọ́n ní ìkànnú àwọn agbésùnmọ̀mí di kìrìsìtẹ́nì, ó wá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́, ó wá ń dárúkọ àwọn tí wọ́n ti ní àwọn ọmọ ogun tí wọ́n ti rán lọ sí Iran allegedly, lára àwọn tó iye tó ti ṣe olórí orílẹ̀-èdè rí wà wọ́n ní ó wà ńbẹ̀. Kì í ṣe nǹkan tí ó wà defendable, ṣùgbọ́n wọ́n kò tẹ̀, àwa ò lè sọ, ṣùgbọ́n a kàn lè brief nǹkan tá a gbọ́ ni. Àwọn wo ni? Ṣé lóòótọ́ ni? Tó bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́, ṣáà lè bọ́ ńbẹ̀? Ṣé Nàìjíríà lè ní àtúnṣe? Ṣé ọmọ Nàìjíríà tó jẹ́ kìrìsìtẹ́nì, Yorùbá, southern part, ṣé wọ́n lè bá àwọn northerners alákatakítí ṣe? Are we one Nigeria? Can we be one Nigeria? Kí ni ó ṣẹlẹ̀ ní 2027? Ṣé kì í ṣe torí òṣèlú lẹ̀mí àwọn èèyàn ó tún fi máa bọ̀? Wọ́n ṣe bẹ́ẹ̀ láyé Jonathan. Ọ̀nà wo ni bàbá wa ààrẹ Ahmed Bọ́lá Tinubu Excellency fẹ́ gbé gbà tójú òfin ní tì wọ́n lórí ọ̀rọ̀ àwọn Afemisofo àtàwọn northerners, pàápàá jùlọ àwọn Fúlàní? Ẹ ṣe the needful. Ọlọ́run fẹ́ lò yín. Orílẹ̀-èdè Nàìjíríà ogun ò gbọdọ̀ jálẹ̀ Yorùbá. Ẹ wà ń bẹ̀ ní ìsìn, àsìkò yín ni. Tẹ́ bá ti kúrò ń bẹ̀, ẹ ti kógun jálẹ̀ Yorùbá láì rí àtúnṣe àti ojúṣe àti ààbò ilẹ̀ Yorùbá kó dúró digbí. Tó bá ṣe é ṣe kó ní kálukú wà láàyè. Gbogbo ẹ̀yin olóṣèlú, tẹ́ ẹ bá mọ̀ nípa tó ń ṣẹlẹ̀ yìí, ṣùgbọ́n tẹ́ ẹ dákẹ́, ẹ máa gorí afẹ́fẹ́, ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan kan ò ṣẹlẹ̀, ṣùgbọ́n nínú yín ẹ mọ̀ pé Nàìjíríà ti ní problem. Ẹ mọ̀ pé Nàìjíríà ti wound, ṣùgbọ́n torí ipò tẹ́ ń lé, ẹni Nàìjíríà ló dáa jù lágbàáyé. Nàìjíríà ló dáa jù lágbàáyé, wọ́n sì ń pa èèyàn bí ẹni pẹran. Ọlọ́run ó dáa. Ṣéun Agboola lórúkọ tèmi. Ìkànnì Ìjùgbà máa ṣàlàwà analysis níṣẹ́ tiwa. Bitter truth ni ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dáa, ẹni ó bá pààyàn kó má kú mọ́.